called you like some years ago about this matter. Did she call you? I didn't know if she called me. They didn't let me pick one thing about It was after the whole thing, like 2 months later, they gave me my phone and I saw the messages. And our messages were part of it. This is the only Bible that I'm holding. Let the only Bible judge me. It's so funny. Lizzy is not my friend. We are not friends. I don't know her. As in Saudi or no, I've never heard about it. How do I know her movement? Because I spoke to Liz and she was like so sure that she was so certain that. So sure. What is my own with Lizzy? I have seen Lizzy in my life just twice. The first time on Regina Chukwu's job, the second time was Basila Coded Premier. I don't know her movement. God is my witness. I've only seen Liz twice. Twice. First time was like 14 or 15. Regina Chukwu. The second time was Ibatimo Wanino Yuko Sentomon. Ishe Basila Coded Premier. That was the 2 times I've seen her in my life. I don't know her movement. I am speaking up now. Let the whole world hear. I am speaking up now because I am speaking up because of my son. The last one they did, anymore. But now I have to speak up and stand up for my son. Yes, I'm not the one that people. You come and shake from me. No. If I do not stand up for my son, who will stand up for my son? I'll be among me. I should not be shaken for me, but today was too much. I need to stand up for my son. She said some bloggers that they are mentioning your name, that you are the one that stands there. There is no blogger that can mention my name. I have never spoken to any blogger. The only blogger I have spoken with is Instablog, and we did adverts on Instablog. I have never spoken to anyone to run who down. I say, but you know what I am saying. God has blessed us. I am not beefing anybody. I don't have problem with anybody. God is my witness. I don't know where all this is coming from. I don't talk. I've never spoken. Me oh sorry, but people go abiyamo aye káwọn náà jíjẹ káwọn náà dá sí ọ̀rọ̀ yìí. Gbogbo nǹkan tẹ́ni mo ṣe di sí mi ò tí mọ̀. Kọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ Lizzy, what did I do? Talk. Ìtí mo bá ṣe pè mí. Let me bring my evidence. Ẹ wò, kí lẹ rí? Mo bọ̀ ṣẹ́ ti rí. Esa board kí lẹ rí? Money sent. Ṣé ti rí? Ẹ máa wo Esa board tó wá parọ́ mọ́ mi. Ẹ wo bí Esa board ṣe parọ́ mọ́ mi pé mo wá fún. Ẹ wo bí Esa board àti Gistlover bọ́n ṣe gangi gbogbo àgbáyé against mi láìṣẹ̀, láìrò, láìmọ̀ wọ́n rí. Gbogbo setup 2019 yẹn bọ́n ṣe àṣírí ẹ̀ lẹ máa gbọ́n bí. Esa board sì gba owó níbí báyìí. Ẹ máa gbọ́ o. Ẹ má gbàgbé pé ẹ jẹ́ kí n ṣá máa play lọ. Mo ń bọ̀. Ẹ jẹ́ kí n máa play lọ. Ẹ máa gbádùn show yẹn sìn. Àti débi. Wallahi, let me on to me Lizzy. For her. She like pushing people how to fight her battle. Me the ready láti máa jáde nítorí ọmọ kan tí ó lè gbà ní fi ní 1 million gan ṣeré, half a million gan ṣeré. Ẹ ti ní nǹkan tó ṣe ń dájà lẹ̀. Ó ti gbé speaker jáde kan máa gbé mi. But ó ti gbàgbé wípé mo wà nínú oyún gbà tó ṣe show yìí. Mo wà nínú oyún. We paid. A máa ń sanwó ni. Toyin Ayemako is highly dangerous to the car. Ẹ bá mi, ẹ bí pé ta ló fún lówó ọ̀rọ̀ tó ń sọ yìí. Ẹ bá mi bí pé ta ló fún lówó ọ̀rọ̀ eléyìí tó ń sọ. Ṣé mọ̀ pé wá ìtorí ẹ̀ ń ṣorí kó tó believe rumor lórí social media. Wà careful. Kó má bá ṣe ẹ̀dá tí ò ní dáríjì ẹ̀. Ẹ bè lọ́wọ́ Esa board pé ta ló fún lówó yìí tó ń sọ yìí.
ṣe rí kó dídí ṣe pé fọ́tà mi ó bú ọ̀tá mi ó lọ́tà mi láhùn ó lọ́tà mi ò lè fowó bá òun ṣeré kó tó wá bẹ̀rẹ̀ show yìí inú show yìí straight show ó jọ gbé fọ́tò wa papọ̀ ni ẹ máa gbọ́ Ọlọ́run ló rán ẹ gbogbo iṣẹ́ tó ń ṣe ẹ máa gbà wá ẹ̀yin màlẹ́kà mi o. láwọn pẹ̀lú book of Moses tí mò ń lò pẹ̀lú agbára àwọn màlẹ́kà. orí pé mo rún ẹ pa pẹ̀lú book of Moses ẹ for the first time àwọn ọba aláyé ò rí ẹrún àwọn lọ́balọ́ba tó ti ń ṣe fún wọn rí ẹrún pẹ̀lú book of Moses ẹ orí pé mo rún ẹbí yẹn rí pì mo rún ẹ pa ní kí òkú Fáráò wá ṣe ṣó báyìí ní kó wá ṣe ṣó bí Lizzy ṣe ń ṣe ṣó yìí ní kó òkú Fáráò máa bọ̀ iṣẹ́ ọwọ́ ẹ̀ bá dá lójú ara ti jẹrà òun bọ́ sínú bedroom gbogbo ara òun ti jẹrà ọkùn níbi tára òkú Fáráò jẹrà dé òkú ọkọ ò le. Yahoo. Yahoo ọmọ mọ́là gan rẹ́rìn kíjí wàhálà ọmọ mọ́là rẹ́rìn àbókí rẹ́rìn Yahoo ṣe ń gbọ́. ìgbógun rẹ̀ tó jáwùsẹ̀ ìwọ wá Dáfídì Gòláyátì ó kọjú sí Dáfídì pẹ̀lú Dáfídì láwọn pẹ̀lú book of Moses tí mò ń lò pẹ̀lú agbára àwọn màlẹ́kà jáwùsẹ̀ ìwọ wá Dáfídì Gòláyátì ó kọjú sí Dáfídì pẹ̀lú agbára òkun ẹgbẹ́ wá pẹ̀lú orúkọ Ọlọ́run Lizzy wá tí ó gba ọmọ lẹ́yìn ẹ̀ tó kí a tó. olórí burúkú ìgbà tẹ́mi dẹ̀ wá gbé tú abẹ̀lé èṣù wa ṣé mo ti ṣe ṣó fún Fáráò tó gba advert fún ẹ àwọn olórí burúkú tó máa ṣòfò ẹ̀mí tó máa ṣòfò ọmọ wọn tó ní kó wá máa polówó lẹ̀ ṣé ẹ̀jẹ̀ bíbọ̀ àwọn tó patronize àwọn tó ń polówó fún ṣé wọn ọ̀jẹ̀ bíbọ̀ bíi ọ̀hún ń tọ́ ṣé ẹ̀jẹ̀ bíbọ̀ ẹ̀yin olórí burúkú ọlọ́tẹ̀ ẹ̀yin ẹni òfò lémi ló wú lára olórí burúkú àfowú náà owó orí burúkú tí kọ́sítọ́mà ẹ ọjọ́ òní kọ́sítọ́mà ẹ ṣe ìrówó. tó ẹ̀yin èèyàn wa mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Tóyìn Abraham tí gbogbo àmọ̀ sí ìyá rẹ̀ tí ó sọ pẹ̀lú Ìyábọ̀ Òjó nínú fídíò yìí ẹ̀ sì ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tí ó sọ náà nípa Tóyìn Abraham àti Esabod lẹ́yìn fídíò yìí ẹ̀yin èèyàn wa ó mà wà lágbára báyìí o. kọ́sítọ́mà ẹ client òkú Fáráò tó ń tọ́ sára nú ayé